Ẹ káalẹ́ o gbogbo mùtúmùwà nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo tìbútòrò orílẹ̀-èdè yìí. Àsìkò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sọ́ọ̀dẹ̀ òdùnbí. A dúpẹ́ o pé òjò tún rárí lénìí. A máa mú ètò kékeré kan ráńpẹ́ wá, bó tiẹ̀ jẹ́ pé lẹ́nu bíjọ́ mélòó kan a rí pé ọ̀rọ̀ òṣèlú la sọ lọ. Ọlọ́run ọba tó láyé dẹ̀ ti bá wa gbọ́ sí àwọn olórí orílẹ̀-èdè bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run ti bá wa kó sí wọn nú. Wọ́n ti ń gbìyànjú bí gbogbo nǹkan ó ṣe nítumọ̀ tí tolórí tẹlẹ́mù ó gbádùn mọ̀dùnmọ́dùn ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí. Wọ́n sì tún fi dá wa lójú lẹ́ni tán wá sílùú Èkó láti wá sí red line Sanwó-Olú. Wọ́n jẹ́ àmọ́ wọ́n tó fi dá wa lójú ìgéǹsẹ́ pé àníṣe Nàìjíríà yìí àá fi òṣì pìtàn ni lágbára lọ Ọlọ́run. Òṣì kú ònú ọ̀rọ̀ wa pátápátá. Ìyẹn ló wá mú mi padà wá sórí ìkànnì yìí lálẹ́ yìí pé ká fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn nǹkan míì tó yàtọ̀ sọ́rọ̀ òṣèlú la mú wá. Ètò ń bẹ ńlẹ̀ tó yẹ ká ti ṣe sẹ́yìn, ṣùgbọ́n bí ìlú ṣe rí tí ìlú ò dùn tí gbogbo ẹ̀rí bákanbákan kò jẹ́ káàyè ó wà fún wa láti lè ṣàwọn ètò yẹn back to back léra wọn láwọn oríṣiríṣi nǹkan tó tún ṣúyọ láàrin ìlú tó yàtọ̀ sọ́rọ̀ òṣèlú. Eléyìí tó gbé wa wá sórí ìkànnì ní wákàtí ọ̀rọ̀ nípa àwọn obìnrin wa àtọkùnrin wa ni àníṣaláìmọ́ mẹ́nubà pẹ̀lú ségesège tí ń wáyé bí kan sì máa lọlé ọkọ lónìí kó dọjọ́ kẹta àbíjọ́ kejì gangan àbíjọ́ tí wọ́n ṣe tán sí lọ gangan kó kẹ́rù padà wá sílé bàbá ẹ̀. Léléyìí tó ti wá gba ayé kan tó jẹ́ pé obìnrin ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta wá pọ̀ lọ rẹpẹtẹ. Láti jọ́ ẹni ọkọ ẹ̀ bá kú nìkan làwa mọ̀, àwọn tí ń kọ́kọ́ ò pọ̀. Ṣùgbọ́n lónìí ó dà pé kéèyàn ọkọ ó ti wá fẹ́ di rántó. Àwọn èèyàn ti sọ kéèyàn máa kọ ọkọ, wọ́n ti sọ di rántó. Tó jẹ́ pé kẹ́tọ́ ṣẹ́jú pẹ́ ọmọ tẹ́ ẹ máa ń kára abẹ́ múlẹ̀sì ńláńlá tẹ́ fi sìn níyàwó lọlé ọkọ tẹ́ fi bá wọn ṣe wedding. Ẹ̀ka tó gbàgbọ́ tó ti padà sílé bàbá ẹ̀ ní pim. Kíní gbòdò gan ó wà nù ayé báyìí. Àwa wò pé níbo la ti get it wrong tí ń fà tí fi ń rí báyìí. Àwọn onímọ̀ wá gbé ìmọ̀ sọ̀kalẹ̀, wọ́n jókòó, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí kí ni ń fà á. Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ làwọn èèyàn ti sọ̀kalẹ̀ lórí nǹkan yìí tí wọ́n ti sọ sórí ìkànnì lóríṣiríṣi láti fi ṣàlàyé tó ń mú àwọn nǹkan yìí wá nínú àwọn research táwọn èèyàn ti conduct. Bàwa náà wá wò pé ọ̀nà wo làwa náà lè gbà dá sí. A rí pé despite pé àwọn èèyàn ń sọ oríṣiríṣi tó lè máa mú àwọn nǹkan wọ̀nyí wá, síbẹ̀síbẹ̀ náà kíní yìí kò dẹ́kun. Ó tún peléke sí ni, ó búran tó sí, ó ń pọ̀ sí láwùjọ wa lójoojúmọ́. Sátọ̀dé kan ló ń bọ̀ yìí ní ìsìn báyìí. Tẹ́ bá wo sátọ̀dé yẹn tìbútòrò orílẹ̀-èdè yìí tàbí orílẹ̀ àgbáyé ni wọ́n fi ṣe wedding. Ṣùgbọ́n ká wá rí i pé 100% wedding tán bá ṣe sátọ̀dé tó ń bọ̀ yìí bí almost bí 60 or 70 ibẹ̀ ni ò ní pẹ́ tí wọ́n fi túká kó fi gbalé wọn lọ. Ìdí rèé táwa wò kí ló lè máa fà á. Ìdí sì ń fa àwọn èèyàn ò rí sọ because nínú tó complex láyé ni lobìnrin wà. Obìnrin complex gan láti mọ̀. Obìnrin complex gan. Bí obìnrin ṣe máa ń ṣe wótó tó. Ṣé ẹ mọ̀ pé ibi tán wíìkì sí tẹ́ ẹ bá jẹ́ ọkùnrin tó gbọ́núgbọ́n lẹ́yìn ẹ lè mọ̀mọ̀. Àfi kẹ́ ẹ jẹ́ ẹni tí máa ń sọ̀yàn. Kì í sì gbogbo ọkùnrin ló ráàyè àti máa sọ obìnrin láti máa wádìí pé kí ni weak point obìnrin yìí.
ṣùgbọ́n ìmọ̀ dùn obìnrin lórí ẹ̀mí wọn tọ́ ìwọ́ tó ọjọ́ kọ ẹ̀ tọ́ bá wọn mọ weak point ẹ̀ ìbànújẹ́ ni kí iná wọn ò kí ń dùn sí a máa ń fẹ́ kéèyàn mọ̀ obìnrin máa ń fẹ́ kéèyàn mọ̀ ṣùgbọ́n wọn ò ní sọ fún ọ ìwọ ni wàá wá weak point ìyàwó rẹ pé kí ni weak point arábìnrin kí ni ń fẹ́ àìmọ̀ tóbìnrin ń fẹ́ ó wà lára bí tọkùnrin gan ti ń kùnà pẹ̀lú wọn obìnrin ò sì ní sọ tí ń fẹ́ láéláé ọba àfi gbogbo ilé ayé kó bílíọ̀n jọ kọ́ máa dá sákàǹtì ẹ̀ wà láyìn tí ń fẹ́ ó lè má jọ̀wọ́ tí wọ́n mọ̀ rò pé owó ni ìtóbìnrin ń fẹ́ òun ní pírọ́blẹ́mù tí ń fà káyé ó máa rí bí sí ń rì ìtóbìnrin ń fẹ́ tá a bá bi ẹnìkọ̀ọ̀kan wa tá a jọkùnrin pé kí lobìnrin ń fẹ́ àkàmọ́ mátàrí ni ìtóbìnrin ń fẹ́ in particular kò sẹ́nibọ̀dì tó mọ̀ ntọ́ pamọ́ dẹ̀ ni wọ́n fẹ́ ntí ò sí máa fẹ́ ní sọ́n gbogbo gbà tá a máa fẹ́ ní sọ á categorize ẹ̀ sí nǹkan mi á ta àmọ́ ẹ̀ sí nǹkan mi ìdí nìyẹn tó fi jẹ́ pé most of the time a kì í rídìí obìnrin ọkùnrin rídìí wọn ṣùgbọ́n Ọlọ́run fún àwọn lẹ́bùn tá a bá súnmọ́kùnrin láàárín ọ̀sẹ̀ kan yóò mọ̀ ọ́ obìnrin ó mọ̀ ọ́ tóbi bá fẹ́ mọ ọkùnrin wọn ó mọ̀ díẹ̀ nínú àwọn ọkùnrin ní máa ń mọ ìyàwó wọn dáadáa pé ìyàwó mi mo mọ nǹkan tí ń fẹ́ kò wọ́pọ̀ nu ọkùnrin tí máa ń mọ̀ ìyẹn jẹ́ point number 1 nínú ohun tí máa ń jẹ́ kí ilé ó tètè dàrú ó wà ń bẹ̀ dáadáa tí ń da ìgbéyàwó ooru gidi gan ṣé ẹ rí àwọn bàbá wa àtijọ́ wọ́n gbìyànjú wọ́n dẹ̀ ní àkàkì wọ́n ní ìmọ̀ lórí gbogbo nǹkan táwa ọmọ òde òní ò mọ̀ irú àwọn bàbá tó bá wa nígbà tí wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́yàwó fún wọn ni wọn ò dédé róbìnrin pé obìnrin yìí wù mí jẹ́ kí n fẹ́ nígbà tí wọ́n fẹ́yàwó fún wọn ni ìgbà táyédè yóò làjú tí gbogbo èèyàn ti kàwé tí wọ́n ti nímọ̀ òun ló di ká lọ máa múyàwó wá níbi tá a bá ti rí ibẹ̀ láti ń get it wrong lùkù la fi fẹ́yàwó eléyìí tí ń jẹ́ ìyàwó fún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní èèbù tọ́lọ̀ ń pa fún oníkálùkù ọkùnrin àti oníkálùkù obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tá a ti ń get it wrong nìyẹn olùjọ́ tó bá bá èèbù títí ẹ pàdé ìjọ yẹn lọ́ọ́ tó ní peace of mind ọkàn rẹ ó balẹ̀ kódà tó bá kú lẹ́sẹ̀ lórí kò ní sọ̀rọ̀ yóò mọ mara ìjọ náà lọ pàdé ìyàwó rẹ̀ ìwọ gan tí ẹni lè kú lẹ́sẹ̀ lórí nítorí pé ọ̀wọ̀ tó máa ní fún ara rẹ̀ àgọ́ ara rẹ̀ kò ní jẹ́ kó lè kú lẹ́sẹ̀ báwọn èèyàn ò mọ̀ pé ìfẹ́kùfẹ́ kákàn he ni lójú títì kákàn rí ni ká sáré múra lọ sórí ọ̀tà ká ṣe wedding fúnra ẹni ìní ń fa ká mọ àwọn abẹ̀sẹ́kù bí òjò tí ń wáyé láàrin ọkùnrin àti obìnrin mo pe ọmọbìnrin kan jókòó àwa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tó mọ́rọ̀ ìwà gẹ́gẹ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ó wá ń ṣàlàyé fún mi pé kí ni ìdí tí àwa ọkùnrin tó fi jẹ́ pé gbogbo ṣé mi ò rí pé single mother pọ̀ lọ rẹpẹtẹ nígboro pé kí ni ìdí tó jẹ́ pé àwọn ọkùnrin ò fẹ́ fẹ́yàwó mọ́ mo wá rẹ́rìn mo fi Ọlọ́run ọba tó láyé mo fi búra kò sọ́kùnrin tí ò fẹ́ fẹ́yàwó ọkùnrin ni ò understand ẹni tó fẹ́ fẹ́ obìnrin náà sì understand ẹni tó náà fẹ́ fẹ́ ibi tá a ti get it wrong nìyẹn ọ̀nà wọn la lè gba understand ara wa ṣe rí irú àwọn ọkùnrin kan bẹ àṣírí tí mo fẹ́ gé fún yín lónìí mo fẹ́ kẹ́ lọ kọ́lẹ̀ dáadáa irú àwọn ọkùnrin kan bẹ tí àwọn obìnrin máa ń lé tá máa ń fẹ́ pé ẹni tí mo fẹ́ nì tí wọ́n yìí sì sọkùnrin tí máa fẹ́ yàwó sínú ilé wọ́n ń bẹnu àwa ọkùnrin tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣètò láì kò lè níyàwó kan kò tí ẹ lè níyàwó sínú ilé
torí bá a ṣe pè bú tí ẹ ní. But àwọn obìnrin máa ń rí wọn bí ọkọ, ìwọ̀n máa ń fa ìlà ìlò tí bá mention, even mo fẹ́ lè mention àwọn ọkùnrin tó ní irú trait bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin tí ń bẹ Nàìjíríà lénìí nílẹ̀ Yorùbá ti wà yìí, tó jẹ́ pé Ọlọ́run ò pè bú wọn ní èbù tí máa ń fẹ́yàwó sínú ilé. Bá àwọn obìnrin ní máa ń lọ fi wọ́n sọkọ, ẹ̀yin lẹ lọ ń tọ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ nítorí pé ẹ lójú inú láti wádìí wọn dáadáa pé ǹjẹ́ ẹni ìjọ ẹni tí máa níyàwó lé. Àwọn ọkùnrin kan bẹ láàrin àwa ọkùnrin tó jẹ́ pé èbù bọ́lọ́run ṣe pè bú wọn ni wọn ò lè níyàwó lé, kò sí bọ́n ṣe fẹ́ ṣe. Kódà ká máa kóyàwó lé epe pinni ká máa ta sísì, wọn à ní níyàwó lé nítorí bọ́lọ́run ṣe pè bú tiwọn. Màá mention wọn, màá sì fún yín láwọn example, ẹ rí i pé tí mo sọ ó correct. Àwọn obìnrin kan náà ń bẹ èébú tiwọn, èébú tọ́lọ́run pa fáwọn náà kì í ṣe èébú téèyàn máa fẹ́ sínú ilé. Ìwọ tó o bá ní irú trait tiwọn, tó o bá ṣe mistake lọ fẹ́rù wọn, wà á ní problem, ìgbéyàwó yẹn ò tètè dàrú. Kí ni mo fẹ́ fàyọ nínú àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí? Ní tó bèrè máa ń sábà ń wò jù lára ọkùnrin, àwọn èèyàn rò pé owó ni, handsomeness ni. Handsomeness wà ń bẹ, owó náà wà ń bẹ. Owó fara gbé ni àti kọkùnrin ó fine ó gbé, òun náà wọlé síbẹ̀ ni. Nǹkan kan ti wà nínú ilé yẹn tóbìnrin máa ní interest nínú ẹ̀, tó jẹ́ pé díẹ̀ nínú àwọn obìnrin lọ́lọ́run fún lẹ́bùn. Àwọn lẹ́mọ́ tí máa ń wà lé ọkọ yẹn tí ó jẹ́ pé wọn ò ní wo nǹkan yẹn. Òun ni obìnrin tí ò bá kí ń wo bọ́kùnrin ṣe tó lábẹ́ aṣọ. Ẹ lọkọ̀rọ̀ tí mo sọ lẹ́nìí, ẹni obìnrin tí kò bá ti ka bọ́kùnrin ṣe tó lábẹ́ aṣọ, tí ò bá ti kà mọ́ ìrìn àjò tó fẹ́ fẹ́ ọkùnrin yẹn, yóò pẹ̀lẹ́ ọkọ. Kò sí bó ṣe lè kó burú tó. Bí 98% wọn obìnrin tó bá fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ ni ìgbéyàwó wọn máa ń dalẹ̀. 98%. Kì í ṣe pé àwọn náà kì í ní issue, wọn a máa ní, àwọn náà máa ní issue. Ṣùgbọ́n tí máa jẹ́ issue tiwọn, infidelity ni on the part of the woman ni máa ń cause a problem tiwọn. Infidelity on the part of the woman ló máa ń cause a problem tiwọn. Kí làwọn ọkùnrin bẹ́ẹ̀? Àwọn ọkùnrin tó pé lábẹ́ aṣọ wọn tọ́lọ́run fi sọ ọmọkùnrin fún wọn kò tóbi púpọ̀, kò tóbi ju táyé lọ, ó wà normal. Àwọn yẹn possibility wà kí wọ́n ní ìyàwó, kí ìyàwó wọn ó sì pẹ́ lọ́dẹ wọn. Possibility wà. Nítorí lè má jẹ́ kíyàwó gbélé wọn, ó ní kíyàwó yẹn kó ṣàgbèrè. Òun ni mò ń pè ní infidelity. Àgbèrè ló lè gbé obìnrin kúrò nínú ilé yẹn, because àwọn máa tọ́jú obìnrin, wọ́n dẹ̀ wà very secure gan. Apart from à ń tọ́jú obìnrin, wọn á tún máa tọ́jú ọmọ. Wọ́n fẹ́ràn ìgbéyàwó púpọ̀ because bọ́lọ́run ṣe pè bú tiwọn yẹn, ó fún wọn ní rest of mind, kò fún wọn ní ego. Ego yẹn tọ́lọ́run ò fún wọn, wọn ò kí Ọlọ́run fún wọn ní ká máa ṣe gàrú báyìí nítorí tọ́lọ́run fún wọn yẹn, wọn ara maintain ní lókì. Bọ́ obìnrin ò kí ń ronú lọ bẹ̀ dáadáa. Àṣírí ọkùnrin mò ń gé fún yín lálẹ́ yẹn yá wa, mò ń gé àṣírí ọkùnrin fún yín ni. Ṣùgbọ́n ṣe ra àwọn tọ́lọ́run bá yọ̀ǹda gbòòlà fún ìwọ tó bá rárí wọ ọ̀rá rí jáde padà. Àṣírí mo gé fún ẹ, torí kì í ṣe wọ nìkan. Bí wọ́n ṣe taste ẹ̀ tó dùn lẹ́nu tó wò pé ẹrù rèé, bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ obìnrin ti ṣubú lọ lójú ogun. Àṣírí mo gé fún ẹ lẹ́nìí. Wọn kì í kíá, àwọn ni wọ́n ń sọ àwọn obìnrin sílé mọ́ṣú. Àwọn ni onígbòlá àwọn ni mò ń bá wí. Wọ́n sọ àwọn obìnrin sílé mọ́ṣú lọ rẹpẹtẹ.
because gbogbo obìnrin tí ń bẹ láyé àwọn onímọ̀ wá kiri tí tó bá ṣe mistake sọ fún rẹ pé ọ̀rẹ́ mi ọmọkùnrin tí mo gbé lánàá ẹrù ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ náà ti pick òun náà máa wá kiri òun náà wá mọ̀ pé kì í ṣe owó náà wà lára òun gbòòlà náà wá yóò wá rẹ́dì fún wọn yóò wá sọ díṣẹ́ àwọn ẹlẹ́rìí tá máa ń ṣe jígólò iṣẹ́ wọn nu obìnrin náà mọ̀ gbọ́ bùkátà rẹ̀ obìnrin bá wá fẹ́rù wọn lọ́kọ sínú ilé wọ́n ti ń gbọ́ bùkátà rẹ̀ nígbà tẹ́ ń court lójú ọ̀nà wọ́n tún wá fẹ́ délé ẹ̀ ti ń bímọ ọmọ ní 3 4 wọn ò dẹ̀ ní bímọ níwọ̀n nítorí pé ntọ́lọ̀ fún wọn yẹn wọ́n máa fọ́n káàkiri fúru ní báwọn ọkùnrin yẹn ṣe rí nìyẹn o wọn ń bímọ níwọ̀n o bọ́ọ̀ ṣe ń sunkún pé ó fọ́ ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ sunkún pé àǹtí rẹ̀ kan tó ti fọ́ bí wọ́n ṣe rí nu màá dárúkọ àwọn èèyàn tó close mọ́ mi sọ pé bọ́ ṣe rí nìyẹn kó má dàbí ìbanilókọjẹ́ but I will mention names táwa mọ̀ tó jọ́kùnrin tó yẹ pé bọ́lá ṣe dá wọn nìyẹn wọn kì í níyàwó kan o ìwọ tó o bá fẹ́ rú wọn ìsídà kọ́ wa oògùn tó fi dé ilé babaláwo ṣùgbọ́n níjọ́ tó oògùn rẹ bá bàjẹ́ náà ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda wọn yóò bẹ̀rẹ̀ wàá máa lówó lọ́wọ́ wọn yìí sì fowó wọn tọ́jú obìnrin kódà ó lè lówó tí gbogbo òkìkí wọn kàn gan wọn ń tọ́jú obìnrin o ẹni ọkùnrin tẹ́ bá ti bá tó ní gbòòlà lábẹ́ tó jẹ́ pé gbòòlà rẹ̀ ní àwòyanu kì í sọ ọkùnrin tẹ́ ẹ lè fẹ́ tó gbádùn rẹ̀ àṣírí ni mo gé fún ilé ní torí kìíní yẹn ó fún ní ego one kìíní yẹn ní ó mọ command yẹ kì í sóhun òun ní ó mọ command yẹ débi wípé ẹni obìnrin tó bá ta sí gbà lẹ́nìí obìnrin yẹn ní ó polongo ẹ̀ káàkiri ayé táyé ó fi mọ̀ pé ọkùnrin tí ń lọ lójú títì ń kò dẹrùn ẹlẹ́kẹ̀rú ní lọ yẹn wọ́n máa sátẹ̀lé ìyẹn pé àwọn tí wọn náà nọ́mà pé àwọn náà wọ́n ẹ̀ sì ṣekúṣe o ṣùgbọ́n àwọn ò wọ́pọ̀ bí àwọn tí wọ́n nígbó là mo mọ̀ pé yìí obìnrin tí n bá parọ́ ẹ̀ já mi lálẹ́ yìí lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn onígbó là ò sí fóbìnrin kan o obìnrin tí tó bá fẹ́ ní pé ó torí kíní ẹ̀yin lọ fi fẹ́ gbàgbé ìwọ nìkan kan lọ ní àyàfi tó bá lẹ́mìí pé ìfẹ́ sí lọ bò mẹ́rin mọ́ ibi tí màá gbé táyé ò fẹ́ parẹ́ nìyẹn lọ fi lè gbélé wọn òun gan sì lè má gbé ọ sílé kó lé ọ dànù torí wọ́n ya wèrè nítorí tó bá ronú pé kíníkan ó lè lé ọ dànù pé gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọ̀jọ̀ gbádùn ayé mi bí wọ́n ṣe rí nu ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó dálé mọ́sú tẹ̀ ń rí wọn ìrìn àjò tí wọ́n rìn ni mo dọ́gbọ́n sọ fún yín lénìí because nígbà mi ẹ máa wò ó pé báwo lọ kó obìnrin ṣe lè fi ọ̀rọ̀ ọkùnrin báyìí lẹ̀ tó lówó lọ́wọ́ ẹ̀ ní mọ̀ wípé ọkùnrin tí ìráyè obìnrin ló lọ fẹ́ òun sì ní tẹ́ bá dẹ̀ wá díẹ̀ dáadáa obìnrin ni máa ń tira wọn sí wọn lọ́rùn àwọn yìí wá obìnrin ni máa lọ tira ẹ̀bọ̀ wọn lọ́rùn ní tipátipá òun fẹ́ ṣàyà wọn so látara bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kí confusion wà nù ayé àwọn obìnrin wọ́n ń jẹ́ káwọn obìnrin máa dálé mọ́sú gidi gan kẹ́sì tí mo ń tírìtì kẹ́sì náà lè tírìtì ní chọ́ọ̀chì àbí lọ́dọ̀ àfa kankan tí wọ́n máa sọ ni pé kìnìún kan àjẹ́ ọ̀run àbí ogun òdílé kan ní àwọn kankan wà tó jẹ́ pé physical thing ni tá a lè rí tí ń cause problem tá a lè identify pé tí ń fẹ́ ṣẹlẹ̀ rí mo ti rí series àwọn èèyàn tí máa mẹ́sàn orúkọ àwọn tí mo sọ pé onírú rẹ̀ tí rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ mọ̀ rẹ̀ ni irú bàbá wa Wasiu Ayinde bẹ́ẹ̀ ṣe wọ́n ẹrù lẹ́wọ̀n ibi tí àwọn èèyàn ti ń fara gbá lára wọn nìyẹn kì í ṣe pé bàbá ni ò fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n ego kìíní yẹn lásán sówó ni ò sí lọ́wọ́ ẹni tó lè ná fóbìnrin but irú wọn ò ń kí àpẹ̀lóbìnrin wọn ń kí ẹ̀ tóbìnrin bá ń wà jó wọn lọ́rùn nígbà tóbìnrin yẹn ń fìyà jẹra rẹ̀ ni wọn ò ní rí nítorí pé ilẹ̀kùn tó bá ṣẹ́jú sí méjì bó ṣe wà yẹn obìnrin ó mọ rojú ẹ̀ kiri ni pé ẹrù lẹ́wọ̀n ẹ̀ sì rí pé tó bá ti lò wọ́n bí oṣù mẹ́ta ọdún mẹ́ta àbọ̀dún méjì ni máa ń lé wọn dànù tí ó fẹ́ mi irú ẹ̀ ní Àlàbí Pasuma náà àwọn ẹlẹ́rù nù tẹ́ bá ti rí wọn ẹ̀ ti dá wọn mọ̀
kì í ṣogun kankan ní jà wọn ò dífá fún wọn pé kán má níyàwó ńlé. Àwọn ní wọ́n yàn bẹ́ẹ̀ fúnra wọn. Èébù tó lọ́n dẹ̀ pa sára wọn ní ń fà á tírádì wọn fi ń rí bẹ́ẹ̀. Èébù tó lọ́n pa síbẹ̀ ni. Ọlọ́run ló mọ iye obìnrin tó ti sunkún lọ́wọ́ ọrú wọn. So bó ṣe rí nù, wọ́n lè fi obìnrin 50 kí wọ́n sọ wọ́n di ẹni tó dálé mọ́sú, wọn ò kíá. Táwọn tó ti rí míì tí ń lọ nù skẹ́ẹ̀tì ni wọ́n ti máa tẹ̀lé. Torí tí ń bẹ lára wọn yẹn ego ni yóò máa tì wọ́n ni bí ọtí. So tóbìnrin bá rírú wọn ò kì í sọkọ. Ọlọ́run ò dá wọn lọ́kọ. Àwọn obìnrin ní rí wọn bí ọkọ, wọ́n ń categorize wọn pé ọkọ ni wọ́n. So ló dé káwọn obìnrin tí ń fẹ́ wọn máa ní problem. Ṣé ti rí àárín yẹn báyìí sìn? Irú ẹ̀ ni obìnrin náà tẹ́ bá rí tó jẹ́ pé ẹkùnrin ò lè satisfy ẹ̀ tẹ́ bá ń bá lájọṣepọ̀ àfi kẹ́ lo ọwọ́ kó tó lè reach orgasm. Irú àwọn obìnrin báyìí wọn ò kì í ṣe obìnrin tí máa ń lọ́kọ. Àwọn tí ń fẹ́rù wọn níyàwó wọ́n kàn ń fi àkókò ara wọn ṣòfò ni. Even kí ọkùnrin kó ní ẹrù tó tẹ́rù bí irú àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn, tó bá tó pàdé irú àwọn obìnrin yìí yóò ṣèbà, yóò tẹríba fún wọn ni. Àwọn yẹn nǹkan ọmọkùnrin ò lè jẹ́ kí ara wọn kí wọ́n reach orgasm láíláí. Kò lè jẹ́ kí wọ́n reach orgasm. Àfi kẹ́ lu ọwọ́. Ẹni tí ò bá dẹ̀ ní experience irú wọn tó bá bá wọn pàdé, ìgbádùn wa kọ́kọ́ pé bọ̀ túgbà tó bá fẹ́ di problem sí ẹ lọ́rùn, wọn ò ní sọ fún ọ tó fi túbẹ̀. Mò ń sọ fún ọ̀rẹ́ mi kan jọ́ kan wípé irú àwọn obìnrin báyìí wà o, pé mo ti bá pàdé rí, kò believe, ó nírọ́ ni. Níjọ́ tó pàdé títí ẹ̀, ibẹ̀ ló ti ń bọ̀ tó ti kó bàtà dání, ó sá dọ́dọ̀ mi ni, ó ní nǹkan tó sọ yìí mo bá pàdé o. Mo bá pàdé tó jẹ́wọ́ fún mi, tó bá ń wo fídíò mi yóò mọ̀ rẹ́rìn ni. Àáfàá lẹni tí mo sọ̀rọ̀ rẹ̀, àáfàá ni. Nígbà tó rí idán, ó kó bàtà ó sáré. Àwọn obìnrin bẹ́ẹ̀ náà wà tọ́lọ́ ń dábẹ́ tó jẹ́ pé iná ni wọ́n, ọ̀ lè fọ̀ wọ́n kàn fi reach orgasm láyé. Ọ̀ lu ọwọ́ ni ọwọ́ rẹ̀ ilé ọ̀padà lò, fíńgà tó lóore. Kì í ṣe nǹkan ọmọkùnrin rẹ ni ó gbé reach orgasm, kò sí irun tó lé ní lábẹ́. Bọ́lá ń ṣe pè bu àwọn yẹn náà nìyẹn. Àwọn yẹn dẹ̀ níyì 24/7 ni, tọ́ba ló yá ó ti yá, tọ́ba iṣẹ́ ò máa lọ ní wọ́n ń sẹ́mi. So irú obìnrin bẹ́ẹ̀ tó bá fọ́kọ tí marriage rẹ̀ ò bá dalẹ̀ àbí kò tó oṣù kan tán fi túká, ṣe mọ̀ pé kì í ṣe ẹni tí máa ń lọ́kọ ni. Ẹni tó fẹ́ ni ò lójú inú. Ó yẹ kó mọ̀ pé irú obìnrin báyìí ṣe obìnrin tí máa ń lọ́kọ, because ẹran ara ò lè satisfy rẹ̀. Bí kan ti gibọ̀ wọ́n dì àbí kan ti nǹkan fún ni ó fi máa reach orgasm. Àwọn yẹn ló difficult jù. So ẹ̀kọ́ ni tí àwọn tó máa ń ṣe counseling fún lọ́kọláya kan tó di pọ́n marry. Ara àwọn nǹkan yìí la fẹ́ kí wọ́n mú mọ́. Tẹ́ ẹ̀ bá mú mọ́, size ọkùnrin tẹ́ ẹ bá rí pé oversize ló kárì, ẹ sọ fún ìyàwó ẹ̀. Tọkọ rẹ bá kárì oversize, kì í ṣẹni tí máa níyàwó ni o. Tó o bá fẹ́, tí bàbá rẹ bá náwó tó ra màálù, tẹ́ ẹ pé gbogbo ayé tẹ́ ẹ ná millions tẹ́ fi ṣe wedding, ẹ waste owó yín ni. Yóò sàmọ́ ọ lọ́wọ́. Torí pé àwọn èèyàn tó queue níjọ́ tẹ́ ẹ ṣe wedding, láwọn èèyàn tó queue nínú wedding yẹn, àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ tọ̀wọ̀ tí wọ́n ì tí ì débẹ̀ rí, tí wọ́n queue lọ́wọ́ tán line up. Bó ṣe rí ni mo sọ fún yín yẹn. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí line yẹn. A kàn fi gbá research lórí bí àwọn ọ̀dọ́mọbìnrin àtọ̀dọ́mọkùnrin bí wọ́n ṣe ń kùnà nínú ìgbéyàwó wọn tí ọjọ́ tí kì í dalẹ̀. Ó ló mú mi wá sórí ìkànnì láti fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pé kí lóbìnrin ń fẹ́, kí lóbìnrin àtọkùnrin ń fẹ́ tí ń sọ wọ́n di single mother, single father. Kọ́lọ́ba tó láyé kó jẹ́ abá tiwa pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run.
àmín.